لا إله إلا الله. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، بيده الخير وهو على كل شيء قدير. وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا، وبعد، فاتقوا الله عباد الله. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله، الإسلام هناني الاستسلام لله تعالى بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك وأهله. هناني قجاني تسكبي أكبر فون الله pẹ̀lú mímáa ṣe lọ́kan ṣoṣo nínú ìjọsìn. Islam, àwọn ẹni tí bá ti ń ṣe, wọn kì í dá lóru papọ̀ mọ́sápà, wọn kì í lẹ́bọ lẹ́rù. Allahu azza wa jalla nìkan, òun náà lọ́ba tó ṣe pé wọ́n máa ń ṣe lọ́kan nínú ìjọsìn. A ò lè rí mùsùlùmí kó tún wá jẹ́ oníṣàngó, ọlọ́yàdé, olóró, eléégún, olóòṣà kan, Ọbàtálá, òòṣà aláṣọ funfun, abẹ́ni tí ń bọ Èṣù, àyàfi kó jẹ́ pé kìí ṣe mùsùlùmí. Ìtumọ̀ Islam tí ò bá yọ òun náà ni pé gbogbo nǹkan yòówù pátá tí wọ́n bá ń sìn lẹ́yìn Allahu azza wa jalla ọ̀tá rẹ̀. Kò sí bó ti ṣe lè bá ẹni tí wọ́n ń sìn lẹ́yìn Allah tó ṣe lè bá a ṣe tó fi lè jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ sí Allah. Nítorí pé tó bá ti dẹ́fẹ́ wò pínrín, Islam rẹ̀ dìtà, ó lè jẹ́ mùsùlùmí rárá. Islam pè fún kí gbogbo ẹni tí bá ń ṣe kó jẹ́ ẹni tó ṣe ipò dúró déédéé lórí ọwọ́ Islam, kò gbọdọ̀ mú nǹkan míì papọ̀ mọ́ Islam. Níjọ́ tó bá ti mú nǹkan kan míì papọ̀ mọ́ Islam, kó mọ̀ pé Islam ti yà ọ́, ìwọ náà ti yà á, kìí ṣe ìwọ ni wọ́n ń pè ní mùsùlùmí. Ló jẹ́ pé àwọn bàbá àgbà tí wọ́n ṣe ọ̀kalẹ̀, àwọn ọmọ Islam bẹ́ẹ̀, wọ́n ṣe Islam tiwọn àdàpọ̀ mẹ́ẹ̀bọ, Islam rọ eléyìí tí ò nítumọ̀, Islam kò rí bẹ́ẹ̀. Ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tí bá ń ṣe Islam ó ṣe pẹ̀lú àfọ̀mọ́. Tó bá fọ̀ tí ọba má ọ̀fọ̀ dáadáa ni. Ẹnìkan ò lè dúnkùkù lájà mọ́, bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè họ́jú mọ́ láti sọ wípé kó o mú nǹkan míì papọ̀ mọ́ Islam. Tó bá fi lè gbọ́ sí lẹ́nu pẹ́rín, ó ti di ọ̀sẹ̀ bọ́nu. Olúwa ẹlẹ́dàá wa pẹ̀lú Islam tó fi ta wá lọ́rẹ, a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń ṣe àfọ̀mọ́ fún pẹ̀lú ìjọsìn, wal-inqiyādu lahu bit-tā'a, láti jẹ́ ẹni tó ṣe pé agbáfa fún pẹ̀lú mímọ tẹ̀lé gbogbo tó fi pa wá láṣẹ. Àwọn nǹkan tó ní ká ṣe á máa ṣe láì kò tẹ̀tì, láì kágara, láì kọ́lẹ̀. Àwọn nǹkan tó wá ní ká pàtì, gbogbo ẹ̀ pátá iná la gbọ́dọ̀ rí dájú ipá pàtì, nítorí pé nínú tí ń tọ́ka sí pé mùsùlùmí là wá, al-Islam, ẹni tí bá ń ṣe yọ sọwọ́ sọsẹ̀ sílẹ̀ fún Allahu Rabbul Alamin.
ẹni tí bá ń ṣe Islam yóò jẹ́ ẹni tó ṣe pé ó ń tẹ̀ láwọn àṣẹ Allah níbi tó ti dùn mọ́ àti níbi tó ti kàn mọ́ ò ní fi kan sílẹ̀ kó sọ pé mi kọ́ ni wọ́n ń bá wí táwa ni wọ́n ń bá wí gan ṣebí wà ní mùsùlùmí ìwọ gangan ni wọ́n ń bá wí. bákan náà gbogbo ẹni tí bá ń ṣe Islam ó gbọ́dọ̀ rí i pé òun bọ́ gbogbo ṣẹbọ sí Allah òun bọ́ dànù gbogbo ọ̀nà tí wọ́n ń gbà láti fi bólú ẹlẹ́dàá wa wórogún láwọn oríṣiríṣi ìṣekèfèrí àti oríṣiríṣi ọ̀nà táwọn kèfèrí gbé ìṣekèfèrí wọn gbà ọ̀ranyàn ni lórí wa mùsùlùmí kórìkò jìnnà sí gbogbo àwọn ọ̀nà yìí. kódà àwọn ẹni tí ń ṣẹbọ àwọn ẹni tí ń pe nǹkan mí yàtọ̀ sí Allah ò gbọ́dọ̀ bá wọn dá nǹkan kan papọ̀. al-istislamu lillahi ta'ala bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'a wal-khulusu min ash-shirki wa ahlihi eléyìí là ń pè ní al-islam. ìdí abájọ nu tó fi jẹ́ pé kò rọ púpọ̀ lọ́rùn nínú àwọn tí wọ́n jẹ́ kèfèrí láti di mùsùlùmí nítorí pé àwọn ò ṣetán láti ṣe Allahu azza wa jalla lọ́kàn ṣoṣo nínú ìjọsìn wọn à sì ṣetán láti gbàfà fún Allah pẹ̀lú mímọ̀ tẹ̀lé àwọn àṣẹ rẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ nǹkan báyìí èyí tó sì tó ní í ṣe pẹ̀lú ẹ̀jìnà sí nǹkan báyìí. nígbà tí ìwọ bá ṣetán láti fi ìṣẹ́bọ sí Allah ó ṣetán láti fi sílẹ̀ ó sì ṣetán láti pín gàrí rẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń ṣẹbọ sí Allah ó lè jẹ́ mùsùlùmí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tabarẹ́ nìkan tí ń pera rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n tí kì í solú ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn tó ṣe pọ́n mẹ́bọ mẹ́rù kì í tẹ̀lé àwọn àṣẹ Allah kì í máa fetí pàlàbà wọn ni kò sì tí ì bọ́ lọ́wọ́ gbogbo àbòsí nítorí pé ó ná a lára bí ṣe ń ṣe ẹbọ bẹ́ẹ̀ náà ní ṣe tó sà wọn kò lè jẹ́ mùsùlùmí rárá o orúkọ yòówù wọn ọba sọ torí pé tó ń pè ní Islam pípa àwọn òfin Allahu ma ó ní nǹkan tá ń pè ní Islam. àfojúsùn àwọn mùsùlùmí òun náà nípa àwọn fẹ́ ṣe Islam láti fi gba dáadáa lọ́dọ̀ Allah wọn ò fi Islam wọn retí àti fi gba nǹkan kan lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá yàtọ̀ sí Allahu azza wa jalla. Islam ní ìwé òfin eléyìí tó Olúwa gbé kalẹ̀ ìwé òfin tó kárí tí òfin kankan lẹ̀ láì jẹ́ pọ́ tọ́ka sí òun náà ní ìlànà èyí tó Olúwa ẹlẹ́dàá wa tó fi lélẹ̀ fún wa ìlànà àtọ̀ téèyàn fi rí dáadáa láyé tí dáadáa fi jẹ́ téèyàn tó bá di lọ́la gbẹ̀ndàl qiyam. Islam pẹ̀lú ìlànà rẹ̀ tó gbé kalẹ̀ ó fẹ́ kí á ṣẹ̀mí ní ìṣẹ̀mí ọmọ èèyàn ìṣẹ̀mí tó ga ìṣẹ̀mí tó sì pé ẹnìkan kò ní mú ọpọlọ wa tàbí ọkàn wa lẹ́rú kò ní mú wa ní ẹrú lẹ́yìn ìgbà táwọn àyà wa tó ti bí wa lómìnira kò sí síbi tó ti lè rí òmìnira òdodo àfi nínú Islam. ó rí i pé gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń ṣe wọ́n mú wọn lẹ́rú ni wọ́n mú wọn lẹ́rú fún pé kí wọ́n máa jẹ́ ẹrú sìn fọ́kàn nínú àwọn ẹ̀dá tó Olúwa dá. wọ́n lè sọ wípé ẹranko abàmì kan iná làwọn fi sínú àhámọ́ kan táwọn gbà pọ̀ ńlọlúwa àwọn òní gbọ́ bùkátà fáwọn nígbà tí wọn náà bá ti wá dé tí wọ́n mú wọn dé wọ́n ní kí wọn náà kó gbára dálẹ̀ níwájú ẹ̀ kó kù pẹ̀ sórí níwájú ẹ̀ kó ọmọ pé ní olúwa rẹ alágbàálẹ̀ rẹ olùrànlọ́wọ́ rẹ subhanallah. lẹ́yìn tí ìyá rẹ ti bí olómìnira báwo ló ti ṣe wá gbà láti sọ̀rọ̀ àrẹ dẹrú ìránṣẹ́ fáwọn ẹni tó ṣe pé ọ̀ṣẹbọ ni wọ́n. gbogbo ìlànà pátá tí wọ́n bá ń tẹ̀lé láyé gbogbo ẹ̀sìn yòówù tí wọ́n bá ń ṣe yàtọ̀ sí Islam ìmúnisìn ìmúnilẹ́rú lásán ni. àwọn abòmíì gan ẹ̀rí pé wọ́n fi ra wọn ṣe ìwọ̀fà fáwọn olórí ìjọ wọn ni níbi tó yẹ pé
gbogbo wàhálà tiẹ̀ àti làálàá rẹ̀ ó ń sẹ́ni láti fi ṣẹrúsìn fún olórí ìjọ ẹni tó ti dá ní májẹ̀mú fún ọ wípé lọ́sẹ̀ọ̀sẹ̀ iye ìdá báyìí nínú gbogbo tó ṣiṣẹ́ tùjọ dandan gbọ́dọ̀ mú wá fáwọn àìṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọfẹ́ kìtì ọ̀tá ọfẹ́ kìtì ọ̀bàjẹ́ ó ti sọ̀rọ̀ rẹ dẹrú fún olórí ìjọ rẹ nù akramakumullah nígbà tí wọ́n bá fi àti ṣẹrúsìn fún Olúwa ẹlẹ́dàá wa ọba òdodo tó bá fi sílẹ̀ tó yàn lódì ó ṣẹrúsìn fún nǹkan míì t'Olúwa dá tó wọn lè dá nǹkan kan torí ẹ̀ ló ṣe jẹ́ pé òmìnira òdodo kò sí níbi kankan àfi nínú Islam Allahu azza wa jal ó pàkíyèsí wa lọ sídìí eléyìí ó ní millata abikum Ibrahim ìlànà baba ńlá yín ni ẹ̀sìn baba ńlá yín ni Ibrahim alayhi salam wa sammakumul muslimina min qabl òun náà lọ sọ yín ní mùsùlùmí tẹ́lẹ̀ náà ni báwo wá lẹ́sẹ̀ di ọmọ rí tẹ́ yapa sí ìlànà baba yín anabi Ibrahim alayhi salam ẹnì kan ò sí tí ó pe al-Islam kì í sọ̀nà téèyàn lè tọ̀ àti pé pápá gan ìdí nìyí tó òun fi jẹ́ mùsùlùmí àfikọ́ di àgọ̀ gidi tó ẹ pé láti dọ́tàgọ̀ ti wà tiẹ̀ ló lékele jù nítorí pé àgọ̀ tẹ́rì ń gangan ló lórí gbogbo àrùn kò sí oògùn kan tó lè fi dènà kí àgọ̀ kọ́ mọ́ bàtàgọ̀ jẹ́ nítorí pé kò sóògùn tí wọ́n fi sóògùn àgọ̀ àfikún Olúwa ẹlẹ́dàá kọ́kọ́ yàn lọ́gbọ́n likulli da'in dawa'un yustatabbu bihi illa al-hamaqatu a'yat man yudawiha gbogbo àárẹ̀ iná ló lóògùn tí wọ́n máa ń lò sí láti fi mú kúrò lára ṣùgbọ́n àgọ̀ òun yàtọ̀ ọ̀tá ẹni tó fẹ́ sóògùn rẹ̀ lágara bẹ́ẹ̀ ni àgọ̀ olóògùn nígbà tí wọ́n bá sọ pé Islam kò pé wọ Islam ìwọ ò ní ṣe gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń rí jẹ́ pé káfíìrì ni wọ́n ń pè wọ́n lóru bẹ́ẹ̀ ni wọ́n ń pè wọ́n lọ́sàn wọ́n dá wọn pè wọ́n tún pè wọ́n láàrin àwọn èèyàn ẹgbà Islam tẹ́lẹ̀ bá nísìnyí yíyímú ni wọ́n yímú nítorí kòkòrò burúkú kan ti ń jẹ wọ́n mú wọ́n gbọ́ wọn láwọn ọgbà wọ́n ń sọ̀jìká wọ́n tún tún èjìká ń sọ lẹ́ẹ̀kan sí i ní ìgbà tí gbogbo ẹ bá burú tó bàjẹ́ máa wọn lọ́wọ́ ìdí nì tó fi jẹ́ pé ń bá ní ti Islam báwo ẹ sọ fún pọ̀ ọgọ̀ tó sì ń dá ọ láàmú ó dájú pé tiẹ̀ ló burú jáì jù gbọ́ntolúwa wá sọ wa man yarghabu an millati Ibrahima illa man safiha nafsa ẹnìkan ò ní sọ pé ẹ̀sìn tí anabi Ibrahim alayhi salam al-Islam òní sọ pé òun ò ní ṣe pọ́tàkìtì pàkọ́sí kọ́kọ́ àyàfẹ́ ni tó bá ti gọ̀ tó ṣe pé ọgọ̀ mọ́ra rẹ̀ lọ́wọ́ ẹni tó bá gọ̀ mọ́ra rẹ̀ lọ́wọ́ ni wọ́n sọ pé òun ò ní ṣe Islam ẹ̀sìn tá a ṣe tá a sórí ilé ayé ẹ̀sìn tá a ṣe tá a là tó bá di lọ́la gbẹ́ndà qiyam kó wá jẹ́ kójú ọ̀nà ọ̀la yìí ni wọ́n sọ̀jì ká sí lọ takú lọ sọ pé òní tẹ̀lé ó dájú pé ọgbọ̀n mọ́ra rẹ lọ́wọ́ ọgbọ́n rárá wọ́n ń pè ta lọ́gbọ́n ọlọ́gbọ́n náà ọgbọ́n lẹ́yìn abọ́ ọgbọ́n náà ọgbọ́n lẹ́yìn ẹ̀yin tó lọ ẹlẹ́dàá wá fi ṣe kòńgẹ́tẹ́ gba Islam tẹ́ǹsì ń ṣe Islam abayín yọ ẹ̀kú oríire nítorí pé ìlànà tẹ́tọ́ Islam tẹ́ǹsì ń lọ́gbọ́n gbogbo ọgbọ́n eléyìí tí kò sápọ̀ nínú ẹ̀ ìwọ́tọ̀ wá gbọ́tọ̀ ọkọ̀ láti gbà tọ́ ọkọ̀ láti ṣe wọ́n lọ gọ̀ gbogbo àgọ̀ òní dáàmú lónìí níjọ́ tó bá di ìyà fún Ọlọ́run tí wọ́n ń ti ọgbọ́n gbọ́n tó ń gbá ọgbà gbà láti dọ̀ ọ́ sínú ná ọ̀dà ọ̀rọ̀ yìí mà lọ́jọ́ táwọn èèyàn wa man yarghabu an millati Ibrahima illa man safiha nafsahu ẹnì kan sí tí ó kọ̀ láti tẹ̀lé ìlànà Nabi Ibrahim alayhi salam àyàfẹ́ ni tó gbọ́ra rẹ̀ Olúwa ẹlẹ́dàá wa tí ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ Olúwa tí ó yọ ọ́ lágọ̀ ó tó láti fi máa dúpẹ́ fún Allah Islam ó ṣe gọ̀ nígbà tó kọ̀ láti ṣe àgọ̀ gidi ní ọ̀ ẹ̀sìn ò lè pé méjì lọ́dọ̀ Allah nítorí pé òdodo kìí pé méjì tí òdodo bá ti lè pé méjì tí àwọn olóye
àwọn ọ̀maràn tó bá fi lè yẹ̀wò fínífíní ẹ rí i pé wọ́n padà mẹ́sì jáde ọ̀kan nínú rẹ̀ lódodo èkejì kìí sòdodo ó lè jódo ìlójú ọ̀dàrú mẹ́yìn lójú àmọ́ òdodo ohun èsè òdo lásán òdodo méjì lòun ṣùgbọ́n òdo ó lè dàrú mọ́ lójú òdodo kìí pé méjì nígbà tó lu wa ní inna ad-dina 'inda Allahi al-Islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ní Islam kò pé méjì bẹ́ẹ̀ ni kò dàrú rárá ìwọ náà ti gbọ́ báwọn kó o sì ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ọ wá tún èrò rẹ pa kó o gbìyànjú láti rí i pé ọ gbà àfi kí wọn náà jẹ́ mùsùlùmí bó ní mọ́ ọba yín mú kó yín mú bẹ́lẹ́ nu ọba gbanu kó gbanu ọ gbọ́dọ̀ forí ire tiẹ̀ kó o fi há para nítorí kí làwọn ẹlẹ́nu rúnrún ọ̀sọ̀ ọlọ́run bẹ̀rù àwọn èèyàn kí ni wọ́n wí oríire rẹ ò sí lọ́wọ́ wọn tó bá sì jẹ́ kórí ibú ní ọba jẹ́ tiẹ̀ ẹgbẹ̀rún wọn kò sí ètò lè gbọ́ lẹ̀ torí ẹ̀ Olúwa ní inna ad-dina 'inda Allahi al-Islam wọ́n lè ní ó sì gbọ́rọ̀ yìí tí mo sì mọ̀ pé Allah kì í parọ́ òdodo ní kò sọ̀rọ̀ ẹnìkan tọ́jú òdodo tọrọ Allah wa man asdaqu min Allahi haditha tó bá jẹ́ pé mo bá fẹ́ràn ara mi ń fẹ́ aburú àìdá àti ìyà lórí ara mi ìṣe lọ́yẹ kí n gba ìsìn Islam kí n sinmi nítorí pé òdodo tí ò lè jẹ́ nǹkan kan mí ìjòdodo lọ òun náà lọ́rọ̀ Allah ó wá ń ṣàlàyé fún mi bí ẹ̀sìn lọ́dọ̀ Allah ẹyọ̀kan ni òun náà ni al-Islam ó wá bára rẹ lórí al-Islam yìí ó sì gbìyànjú bó ti ṣe di mùsùlùmí ọ̀n tẹ́ra rẹ̀ dànù ọwọ́ lọ́gọ̀ kò sẹ́ni tó gọ̀ tó ọ láti ìjọ tó lu àti dání tó jágọ̀ ẹni tó rí ìpín tó pọ̀ jù ń bẹ̀ mú ni wọ́n tó gbọ́ nípa Islam tó kọ̀ láti gbà ìwọ́n tó gbọ́ nípa Islam tó kọ̀ láti gbà ìwọ́n gan lọ gọ̀ jù nítorí yóò wá yọ ó lè má yọ tó fi fàyè lẹ̀ ṣùgbọ́n tọ́tọ̀ bá lọ yóò yọ nínú sàárè rẹ yóò yọ lọ́la gbẹ̀ndà kìyàmà yóò yọ kọjá bẹ́ẹ̀ torí ẹ̀ ọmọ gbọ́ ọ̀rọ̀ yìí ọmọ wò pé kí àni wọ́n sọ yìí bó ti ṣe rí gẹ́lẹ́nu ó tóbi ọ̀rọ̀ bí ìsọkúsọ nítorí pé ẹni tó fẹ́ gbódodo wọn pọ̀ bí ẹni tí ń fẹ́ kó máa kádìjọ lórí irọ́ ẹ̀tànjẹ àti èké Islam Olúwa sọ pé kò pé ẹ̀sìn ò pé méjì lọ́dọ̀ ju al-Islam lọ ìwọ wá gbọ́ wọ́n wá fi tipa làbá rẹ̀ wọ́n á ṣe pé kò lè rí bẹ́ẹ̀ járe tí wọ́n fẹ́ sọ pé táwọn náà ń ṣe ọ̀dà ni òfin kankan dáa yéésì pọ́ dáa díẹ̀ òfin kankan dáa ẹ bọ́ lẹ́ ń sin nǹkan mí yàtọ̀ sí Allah ẹ ń dúpẹ́ fún nǹkan mí yàtọ̀ sí Allah ẹ ń pè nǹkan mí yàtọ̀ sí Allah ẹ wà lẹ́ gbọ́n ń bọ̀ lẹ́ gbọ́n sí wọn náà fira rẹ̀ ṣàpèjúwe bàbá rẹ̀ tó bí ọ̀dà mà màmá rẹ̀ tó bí ọ̀dà mà wọ́n ń gbé àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn dáadáa rẹ̀ tó fẹ́ ṣe ó ń gbé lọ fún bàbá ń bàbá ó ń gbé lọ fún yàn ń yà ó wọ́n ń pàkíyèsí rẹ̀ ipá àwọn bàbá rẹ̀ kọ̀ àwọn ìyá rẹ̀ kọ̀ ọ̀hún ni bó ṣe fẹ́ ṣe ti ẹnu kẹ́nìkan ọmọ bọ̀ wí bàbá rẹ̀ ò ní ronú lẹ́ẹ̀mejì kó tó pé ọlọ́mọ àlè bẹ́ẹ̀ ni nítorí pé ta ló bí ọ ìyá rẹ̀ kò ní ronú lẹ́ẹ̀mejì tó fi pè ọ lórí ibú kálẹ́ni tó di oyún rẹ̀ sí ká ló ń lọ kó nǹkan fún ọmọ burúkú lélẹ́yìí o ọmọ tó jẹ́ pé táwọn ọba kúkú bí kò bá ti pé àwọn jù bẹ́ẹ̀ ni báwa ni Allah ẹlẹ́dàá rẹ̀ tó ní ọ ẹlẹ́dàá rẹ̀ tó dá ọ ẹlẹ́dàá rẹ̀ tí ń darí rẹ̀ ó wá gbé gbogbo ìjọsìn rẹ̀ eléyìí tó jẹ́ ìwọ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lórí rẹ̀ ọlọ́gbé fún nǹkan míì ohunkóhun tó lè pé nǹkan míì ohunkóhun nǹkan míì lè jọ lójú ẹ ohunkóhun àyè tó gbé nǹkan míì dé kọjámọ̀ kankan wàláhì kọjámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ Allah torí pé gbogbo ojú ọba ti jẹ́ Allah ẹ̀dá tí Allah ò dání bọ́ọ̀lù ó sì wá fi Allah sílẹ̀ ó ní sìn wọ́n sẹ́sìn rọ́ wọ́n tanra rẹ̀ dànù ayé ké ayé rọ́ iná ló ń gbé ọkọ̀ láti sẹ̀sìn fọlúwa rẹ̀ ọ̀wá lọ gbọ́n tálọ́gọ̀tù ọ kò sẹ́ni tó gọ̀tù ọ gbọ̀ngàn sún lásán ṣùgbọ́n ǹgọ́ kò pọ́n rárá ọgọ̀bàjẹ́ nítorí pé ẹ̀sìn òdodo òun náà lọ ń gbọ́ yìí kò pé méjì ọkọ̀ láti gbà á ẹlòmíì tẹ́ sọ pé wọn bá gbà á ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé àwọn tí wọ́n ń lábọ̀ yẹn lọ́rùn nínú Islam yẹn ó pọ̀ gan ayé tó ń sì wáyé wọn ò fẹ́ wàhálà kò burú ọ̀run tó ń lọ
ṣe bó sì bá gbà kó pàdé ọ̀fẹ́ wàhálà láyé tó wá kú palẹ̀ mọ́ ọ̀run tó ń lọ àgbákò retí rẹ̀ torí de eléyìí báyìí lórí pé wọ́n ń ṣe kèfèrí ìyà tí wọ́n ń jẹ ń bẹ̀ ó kọjá wàhálà tí mùsùlùmí ṣe kò sí kèfèrí náà àfi kó jẹ́ pé wọ́n ń ṣe wàhálà kódà àwọn àgbákò bí odó àìrójú bí ọlọ òun náà ni wọ́n bá pàdé ní ti ṣe kèfèrí tí wọ́n ń ṣe ẹlòmíì ti wà lẹ́nu pé ó ti ń gbọ́n orí rẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ láti òru àná títí tó fi di òru méje orí èsè dàrú gbogbo ẹ̀ lórí àánú yìí náà ni lórí irọ́ yìí náà ni omi kómi omi burúkú omi itọ́ ẹni tí ò gbádùn akúwárá pátá nǹkó mu ló kọ pé ẹ̀sìn kan náà là ń ṣe wọn wàlá hawla wàlá quwwata illa billah nínú Islam ẹ dákun ẹ̀sìn wo ni là ń ṣe tó ní kó tó má ṣiṣẹ́ ẹ̀sìn wo là ń ṣe tó ní kó ọmọ wà bí ó ṣe dáa fún ọ ẹ̀sìn wo là ń ṣe tó ní kó ọmọ sopọ̀ ẹbí pọ̀ ara ẹ̀sìn gan ni Islam tún pé gbogbo ẹ̀ ẹ̀sìn wo là ń ṣe tó ní kó ọmọ ṣe dáadáa láyé kò sí ẹ̀sìn wo là ń ṣe tí Islam sọ pé lè má mú yín ní kó ọmọ kówó fún lè má mú báwò gbà tí èso lè ẹ̀sìn wo là ń ṣe tí Islam sọ pé ọ̀ láǹfààní àti máa wọ mọ́ṣáláṣí àfi kó ọmọ dá iye báyìí èèlò ló fi dá sẹ́sìn láyé ẹ̀ ọ̀bọ̀ àwọn wọn gbà lọ́wọ́ rẹ̀ rí àwọn kúmá láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn wọn yẹn tó ọba sẹlẹ̀rọ̀ wọ́n fi tipátipá gba wọn lọ́wọ́ rẹ̀ wọ́n sì ti ní àwọn oògùn abẹ́nú gbọ̀ngbọ̀ tó fi sàṣì ọ́ nítorí pé ẹ̀sìn àṣàṣì náà ni yẹsẹ̀ ẹ̀sìn òdodo irọ́ gidi pé ókè wọ́n ọmọ wa dáwọ́ bẹ́ẹ̀ ṣe lọ́fà lófin sá gbogbo wọn gba àgbákò kankan ńgbọ́ bá lọ tó bá bọ̀ àwọn náà ni ó tún wá sábà wọ́n sọ pé tọ̀ pé Olúwa ló bínú sí ọ torí pọ̀ dáwó dípò kan sọ pé olùṣọ́ ìjọ òun lọ́sàgùn sí ọ torí pé òfin lówó oúnjẹ bóòlù ń ṣe dolúwa nínú Islam ó rí i pé kọ́dá fún ọ iná ní gbogbo mùsùlùmí ọmọ fẹ́ fún ọ kò lè burúkú bàjẹ́ fún ọ kínú mùsùlùmí kò dùn sòkí wọn á ní nǹkan tó ń sá fún Islam ìwọ́n tó gbà tó ṣe Islam ìwọ gangan lọ́gbọ́n tó ṣe pé Olúwa jogún làákà ìfọ́ òjò dàgbọ̀ mọ́ lọ́wọ́ àmẹ́ni tó gbọ́ tó ń pariwo Islam sí létí ojoojúmọ́ ní fi ń gbọ́ nípa Islam kọ́dà ẹlòmíì wà tí ó sọ pé tí wọn bá ti gbọ́rọ̀ Islam tẹ́ ń sọ yín owó tí gbádùn ní gbogbo tọ́tẹ́ bá ṣètò ọ̀hún àgbà Islam ó ní òun rò náà ni níjẹ́ lọ fẹ́ rò dà láì sàmàlà ó kún dọ́kẹ́ tó gbogbo ẹni torí tí ń kú wọn fẹ́ kú ọ wàláhì wọn fẹ́ kú ṣùgbọ́n àkọọ́lẹ̀ ni ọkọjá agbára kálukú títí ẹ náà bá débi ó ṣe dénú gbìyànjú Islam tó ń gbọ́n pa rẹ̀ tètè gba Islam wọ́n tara rẹ̀ dànù pàṣẹ ṣe pé wo orí bú iná lọ gbà wálé ayé ààyè àti dolóríire wà ìdínú tó lọ́wọ́ fi ní ẹ má pèpè lọ sí ẹ̀sìn Islam bọ́ba ti bára rẹ̀ lórí àná Islam ni ẹ máa pe kálukú sẹ́sìn Islam nítorí pé ààyè àti sọ lórí ibùdó lóríire ọwà torí ẹ inna ad-dina 'inda Allahi al-Islam lọ́dọ̀ ẹ̀sìn lọ́dọ̀ Allah kò pé méjì al-Islam lẹ́sìn kò sí nǹkan kan míì tẹ́nìkan àbáwọn kan tó lè hun rí má nípa àwọn ń ṣe ẹ má jẹ́ kí púpọ̀ tẹ pọ̀ nídìí àánú ẹ má jẹ́ ọ̀tẹ̀ yín jẹ́ bí wọ́n ti ṣe pọ̀ nídìí àánú nu bí wọ́n ti ṣe pọ̀ nídìí àánú nu má jẹ́ ọ̀tọ̀ jẹ́ wọ́n sì jẹ́ kí yùnmùyùnmù yùgbàyùgbà tí gbogbo ẹ̀ ń dùn láàrin yín tí wẹ̀jẹ̀wẹ̀ mú lọ gbogbo ògbà má jẹ́ ọ̀tọ̀ jẹ́ abolóúnjẹ kú ọyẹ pé bàkáàdù iná ló gbé ọdẹ ni tó di ọmọ aná máa ronú sọ̀rọ̀ ara rẹ nítorí pé ìwọ lọ́dà wà nínú sáré gba Islam kó lè bá a nísìmí ẹnìkan gba Islam nítorí pé ó rí pé ẹ̀sìn Islam ní òdodo kò sí nǹkan míì tó di òdodo tó ju Islam lọ arákùnrin yìí wá ń gbìyànjú ó ń kẹ́kọ̀ọ́ nípa Islam ó sì ń ṣe àmúlò àwọn ẹ̀kọ́ tí ń kọ́ ẹni tó wá sí lọ sí ìdálẹ̀ níbi tó ti gba Islam yún àwọn ò mú lọ sí ìdálẹ̀ nítorí kó lè di mùsùlùmí má wọn lọ́wọ́ àwọn mú lọ sí ìdálẹ̀ ni kó lè máa gbé lọ́dọ̀ wọn kí wọ́n sì fi síbi ẹ̀kọ́ṣẹ́
tó bá kọ́ṣẹ́ mọṣẹ́ kó náà níbi iṣẹ́ nídàálẹ̀ tí wọ́n lọ lọ́hùn kó máa tàtàrà iṣẹ́ kó máa kéré oko wálé. ṣùgbọ́n Olúwa fẹ́ arákùnrin yìí ó fẹ́ fún ìmọ̀nà faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam. nítorí náà ẹnikẹ́ni tó Olúwa bá gbèrò láti fi mọ̀nà yóò sì payá àyà rẹ̀ sẹ́sìn islam. arákùnrin yìí ó ní láti jọ́ táwọn ti dé ìdálẹ̀ yìí tó ń ti ń wo àwọn mùsùlùmí bí wọ́n ti ṣe máa ń gbárí mẹ́sìn wọn bí wọ́n ti ṣe ń ṣẹ̀sìn lójú méjèèjì lọ́kàn ó ti mú islam. gbogbo ìyànjú tẹ́ni tó mú un lọ sí ìdálẹ̀ ti ń gbà lórí kó wọn dúró lórí ọ̀rọ̀ ẹ̀sìn táwọn gbé kúrò nílé táwọn gbé lọ sí ìdálẹ̀ tó tún jẹ́ pé ìyá àjọ iná lẹni tó mú un lọ sí ìdálẹ̀ yìí jẹ́ nínú ìjọ àwọn nídàálẹ̀ táwọn wà. gbogbo ìyànjú tí ìyá yìí ń gbà láti mú kó wọn dúró ṣinṣin lórí ìṣekèfèrí ó lóun ká máa wo ni bí ìgbà tó ṣe pé èèyàn ń gbin àgbàdo sínú kànga pé kò lè hu lára tó. báyìí arákùnrin sọkàkín níjọ́ tí ó kéde ìsìláàmù rẹ̀ ó kéde rẹ̀ ní gbangba wálíà ó lóun ti di mùsùlùmí òun ò tún ṣe ń tẹ̀sí má. ìyá àwọn bá wọ́n kó lápòtán ó dilé wọ́n bá ń bọ̀ lọ́nà tónútónú wọ́n fi kó padà sílùú wọn. gbà tí wọ́n dé lu wọn ìyá tó mú lọ wọ́n gbọ́ ọmọ lọ gbé kalẹ̀ jáńtó lọ́dọ̀ àwọn òbí rẹ̀ pé ọmọ yín ti ya wèrè o, ọmọ yín àwọn agbogbo lókù tí ń bá tó, ọmọ yín ó ti dèèyàn kéèyàn o. ẹ dákun síbi tọ́rọ̀ lọ ni gbogbo ń tẹ́ ń sọ yìí abẹ́ ń sọ̀rọ̀ lọ síbòmíì. bẹ́ẹ̀ ni nítorí pé waddu law takfuruna. أتقتلون رجلا أن يقول ربي الله ẹfẹ pàtó ni kò ní Allahu lọ́lọ́wọ́ àbíkúmọ̀ sí. báyìí ni wọ́n dẹ́yẹ sí wọ́n fúnlẹ̀ wọn lọ́nà pánà débi wípé yóò jókòó bí sẹ́rẹ̀ yóò fọwọ́ lẹ́rán ẹnì kan bẹ́ẹ̀ ò gbèsè wá fún wa.
bí ìgbà tó ṣe pàdé pẹ̀lú gbogbo èèyàn òye tó túmọ̀ sí pé ìjọ ti lọ́wọ́ nù. bàbá tẹ̀ ẹ̀yin tẹ́jọ́ jẹ́ Yorùbá tẹ́ ẹ̀ máa kọ́ máa ṣẹ́ tẹ́ ẹ̀ máa gbé fún tẹ́lẹ̀ tẹ́ ẹ̀yin sì jẹ́ káfíìn lẹ́bàá ti torí kó di mùsùlùmí dẹ́yẹ sí abọ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀yà mi wọn kọ́ kí ló máa náà má gbèsè wa mọ́ torí kọ́kàn di mùsùlùmí. Allahu Akbar torí rẹ̀ àwọn kèfèrí gbogbo ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi rí pé ọ̀kan nù àwọn kò kúrò nínú àgọ́ àwọn kọ́ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí dípò di mùsùlùmí ni wọ́n máa gbà. ó ní tó kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tó ń padà olórí ìjọ wa ó mú àwọn ọmọbìnrin méjì tó rẹwà wá ó sì gbé àwọn owó wá nínú àpò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì sọ fún un tí ọba tí onífẹ̀ẹ́nu rẹ̀ sọ fún mi ìbá pé kò rí bẹ́ẹ̀ báyìí ó ní olórí ìjọ wa sọ pé kó wọn mú kan náà àwọn obìnrin méjèèjì tó bá jẹ́ pé àìjí ìfẹ́yàwó ní bá ń jọ yà àwọn ọmọbìnrin rẹwà mú kan nínú àwọn méjèèjì tó bá sì jọ̀wọ́ ètò bá wù ọmọ méjèèjì wọn ọmọ tó bá mẹ́ o bí kọ́bọ̀kọ́bọ̀ bí tọ́rọ́tọ́rọ́ ni o mú kan nínú méjèèjì. ó lọ wọn sọ pé al-Islam al-Islam ó dàbí ọ̀rọ̀ bìlà Allahu Akbar olúwa ó ń ṣe àwọn nǹkan tó ga púpọ̀ tí ń yáyàn lẹ́nu kò sì yé ṣe yóò sì máa ṣe dídọ̀ gbẹ̀dà lóya. arákùnrin sọ pé al-Islam ó wá ní kó tó lọ ìwọ́n pa ìtọ̀ wọn ládùá torí pé àwọn wọn sọ pé kó ló dá padà sọ́dọ̀ àwọn wọn á ní pàìtọ́ náà sàmì àdúrà yìí tó bá yẹ kí Islam bá lọ́nà kó ló ọmọ jẹ kó wọn kó mbẹ ó sì mú ẹ̀yìn náà wá bẹ̀ wọn lọ bá dákẹ́ kọ sàmì ṣé ìwọ wàá sàmì tiẹ̀ pé kó ló ọdá wọ padà síbi tó ti ń kọ nínú kèfèrí ìwọ ń ṣàdúrà fún pé tó wá gbé Islam lọ́nà kí wọn mọ kó mbẹ ó sì mú àwọn náà wá bọ̀ wọn ni bó ṣe bínú kó mbẹ bẹ́ẹ̀ kó bínú ńgbà tó yọ ọdún kí ló fi fún ọ kí ló ní tí ó fún ẹni tí ó ní kankan kí ló fẹ́ fi fún ọjà yìí lọ torí di eléyìí báyìí ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ Allah náà ní Islam lẹ́sìn Al-Imam Ibn Al-Qayyim rahimahullah oníjàmbá tó ṣe Islam ní pé kò sẹ́ni tí ń pèpè fún kò sáwọn ẹni tí ń pèpè fún lódodo ẹnì kan gbogbo ẹni tó lọ ń pèpè fẹ́ sí Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmbá ni wọn òun náà fẹ́ fi pawó jẹ òun náà fẹ́ fi gbowó ọrẹ ọ̀pọ̀lọpọ̀ kó tún máa parọ́ mọ́ Islam ní tí ò sí ní Islam náà máa kọ́ wa mẹ́ torí kẹ́nu ó lè dùn káwọn èèyàn lè máa yọ owó lápò ọ̀pọ̀lọpọ̀ yóò lọ pépè lọ sí díẹ̀ sí Islam nígbàgbọ́ polówó àbúmu rẹ̀ ni tó Islam lòdodo tó bá ṣe kọ́ rẹ̀ ní ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni máa fi dùn ọ̀kọ́ yẹn sọ torí pé ní ìgbà àkọ́kọ́ tí Islam bẹ̀rẹ̀ àwọn ẹni tí ń pèpè lọ sí díẹ̀ sí Islam wọ́n ń pèpè lọ sí díẹ̀ lódodo ó mú káwọn èèyàn wọ ọdún ẹ̀sìn Islam afwaja lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ṣe wá kí kókó ọbẹ̀ wọn kó sọ kutu ọ̀bọ̀ ni wọ́n wá lórúkọ báwọn pèpè lọ sí díẹ̀ sí Islam tó bá jẹ́ pé kí Islam ti ṣe rí lódodo iná àlá àwọn èèyàn tó pọ̀ náà bá ń pèpè lọ sí díẹ̀ àwọn kèfèrí púpọ̀ gba Islam nítorí pé irọ́ ni wọ́n bá ká ẹ̀tẹ̀ jẹ́ àwọn ẹni tí ń darí wọn bó ṣe gbowó lọ́dọ̀ wọn làwọn wá kọ́dà wọn kì í fojú bọ̀rọ̀ gbowó ṣàṣà olórí ìjọ wọn ní ọ̀jẹ́ babaláwo nítorí pé tóògùn tẹpẹtẹpẹ ní nígbà tó bá ti lọ wọn ti fi nǹkan bá ní gbogbo tó bá wí kékeré kan rọ̀ mọ́ mọ́tímọ́tí ni kíní kan ṣe kíní kan àfà ẹlòmíì kan gbogbo ti fi sọ̀rọ̀ olúgbòmí tó ti kó sínú ẹ̀yin òsì ní máa ẹ̀ máa pé máìkì lásán akramakumullah Islam lọ́nà Islam tó ń ṣe yí báyìí èló ló ti san láti gbàdúrà tí wọ́n lónìí èló ló ti san kámọ́ bá yọ ọlẹ́gbẹ́ èló wọ́n sì lọ́ san kọ́mọ́ bá dípa lé ọlọ́la Allahu akbar kabira olúwa sọ̀rọ̀ ńlá fún wa báwa náà bá ṣe lọ́mọ dáwọ́ wa nù lórí òfo àtòfò gbogbo tọlọkọbọ tó ọlọyà ń àwọn ọgbọ nídìí tó ti pé oríire ó pè wá ní ọlọfẹ náwó ṣé ìdá yìí tó pé dáadáa lọdà tó tún ní ó tún máa rẹ ló tún máa jó ló tún máa yọ kó tó kówó tiẹ̀ dálẹ̀ owó tó jìyà lé lórí tọ́ba wọ́n ní tọ́ba fàájú lọ́wọ́ àwọn ọ̀gbọ́dọ̀ gbowó lọ́wọ́ ẹ̀. ṣé ọ̀rọ̀ àgbẹ̀ kan sí Islam láti
dín ní Islam ó ti lé lógún ọdún ní Islam akéka báyìí mọ́sálásí ọ̀jọ́ a sì ti torí rẹ̀ fájú lóṣù àgbẹ̀gbẹ̀ ẹlẹ́ àtúrọ̀ ọ̀rọ̀ nǹkan bá wà rẹ̀ lọ. akramakumullah Islam lórí ilé wọn báyìí abẹ́ àwọn akọ́mọ́ lórí ilé lọ́wọ́ wa. inna ad-dina 'inda Allahi al-Islam ẹ̀sìn lọ́dọ̀ Allah ó ní Islam. olúwa tó wá fi kún nítorí báyìí lẹ́rù náà wọ́n ní wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. ẹnikẹ́ni tó bá wà nǹkan mìíràn fi sẹ̀sì ní nǹkan mìíràn tó yàtọ̀ sí Islam olúwa ní ànígbà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa bẹ́ẹ̀ nù àwọn ẹni òfò tó bá di lọ́la gbẹ̀dẹ̀ òkèèyà olúwa kọ́ máa ṣèbí pẹ̀lú rẹ̀ lẹ́dẹ̀ torí ẹ lówó ẹ ríṣẹ́ àníkóló wa máa gba Islam lọ wa torí pé tá a bá ní Islam kò sí táàní ìdí ni pé tó o bá kú lórí rẹ̀ àlùjánnà ẹ dákun gbogbo pàǹtí ìdọ̀tí ilé ayé kí lọ́ọ́ já wọn lẹ́gbẹ̀ẹ́ àlùjánnà ẹni tí ò ní Islam bó lówó bó lọ́lá bó nípò láyé ayé lọ́wọ́ yọ padà parí rẹ̀ sínú yà kí wọ́n á ní nǹkan náà torí tó dáa nígbà tó yẹ kó gbogbo àbálọ àbábọ̀ ọ̀rọ̀ rẹ inú nánà lọ parí ẹ̀ Olúwa kọ́mọ́sà wà lọ́ máa ná torí di eléyìí Olúwa ń pa kéésì gbogbo wa o wọn ni yá ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin lọ̀rọ̀ lọ́gbàwí ẹ̀yin lọ̀rọ̀ gbẹ̀rù ẹ̀yin lẹ́sìn gbọ́ tẹ́tẹ̀lé ẹ̀páyà Allah ní pàápàá pípáyà rẹ̀ ẹ̀ wá gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí. àwọn Olúwa fẹ́ wa fún dáadáa ní fi ń pàkíyèsí wa báyìí ẹ̀ gbọ́dọ̀ gbà láti kú àfi ní mùsùlùmí. torí ìdí ẹlẹ́yìí báyìí kí wọ́n á ní Islam náà á rí nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ eléyìí tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó gba alátọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa bí màláíkà Jibril bó ti ṣe ṣàbẹ̀wò tí Ànábì sallallahu alayhi wa sallam nígbà tí Ànábì ń bẹ láàrin àwọn sàhábà rẹ̀ màláíkà wá ṣe béèrè nǹkan mẹ́ta ó ṣe béèrè nípa al-Islam ó ṣe béèrè nípa al-Iman ó ṣe béèrè nípa al-Ihsan kó tó wá fẹ́ lẹ́ẹ̀kẹ́rin kún ó ní sọ fún mi ìgbà wo ni gbẹ̀ndà al-qiyamah ń bọ̀. ẹ̀yin ọmọ ìyá mi ní mẹ́sì Islam àwọn nǹkan tó wá ní àdéhìí ó yẹ kí gbogbo akámọ́tótó dáadáa ohun kankan lè sìn wá torí pé níparí Ànábì béèrè lọ́dọ̀ àwọn sàhábà sẹ́ẹ̀mẹ́ni tó wá ṣe béèrè wọ́n ní Allah àtànábì lọ́mọ àwọn ọ̀ma Ànábì ní ó ti lọ Ànábì ní fa innahu Jibril màláíkà Jibril ló gbáwó ìyàwó ló fi wá ataakum yu'allimukum dinakum níṣẹ́ ló wá bá yín láti kọ́ yín lẹ́sìn nínú riwaya kan ataakum yu'allimukum umura dinikum ọwá láti wá kọ́ yín lọ́rọ̀ ẹ̀sìn yín àwọn nǹkan mẹ́ta yìí àwọn gángan lẹ́sìn wa tó o bá gbàgbé gbogbo nǹkan ọ̀gbọ́dọ̀ gbàgbé wọn al-Islam al-Iman al-Ihsan torí ẹ̀ tó máa bí ọ léèrè ìpele mẹ́ta lẹ̀sìn Islam ní dárúkọ àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta al-Islam al-Iman al-Ihsan Islam Iman àti dáadáa ṣíṣe ìpele mẹ́ta tọ́jẹ́tẹ́ sí Islam tó máa bí wá léèrè kí wọ́n á ní tí Islam kó sínú gan ẹ sọ pé shahadatu an la ilaha illallah wa anna Muhammadan abduhu wa rasuluhu kájẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn àyàfi Allah kátúndẹ́rìí pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Allah ìránṣẹ́ rẹ̀ wa iqamus salah kama gbé sọláàtì dúró wa ita'uz zakat kama yọ zakat wa sawmu Ramadan kama siyamu Ramadan wa hajju baytillahi al-haram kasi máa ṣàbẹ̀wò iṣẹ́ hajj sílé Allah ilé rẹ̀ àbọ̀ eléyìí Islam ọ̀ gbọ́dọ̀ fi kánpẹ̀kán ọ̀ gbọ́dọ̀ gbàgbé torí pé eléyìí pàtàkì ju gbogbo ìtàn lẹ́yìn ìtàn àwọn baba ńlá rẹ̀
bóòlù ẹsẹ̀ tó máa lẹ̀ yìí gbogbo ẹ̀ náà dáa àmọ́ bíi orígun ẹ̀sìn Islam sọmọ pé peter ti fẹ́ sórí rẹ nu èyí fi sáwà nǹkan márùn-ún yìí wọn gbọ́dọ̀ bí ọ oní méjì mọ rántí mọ gbàgbé mẹ́ta irú mùsùlùmí wọn ni ó àwọn orígun tí Islam dúró lé lórí tí ó bá sí wọn yóò wò dáhùn àwọn nǹkan márùn-ún yìí ó gbọ́dọ̀ gbàgbé kásìlúwa ẹlẹ́dàá lọ́kàn ṣoṣo nínú ìjọsìn kásìgbà pàdánù Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ rẹ̀ ká máa gbé sọ̀láàtì dúró ká máa yọ zakat ká máa ṣe siyamu Ramadan ká ṣe hajj orígun ẹ̀sìn Islam márùn-ún eléyìí a tún máa tẹ̀síwájú lágbàmì níjọ́ mi aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله لا بد قصورك إليه تسبيو لفوا لا يوامي أتدلى بنا القيامة أفكر دبان النبي صلى الله عليه وسلم وتفي موا وسيسابروك تبو بمبه فوالي أتدلى بنا القيامة أفكر نبي تسي ìkìlọ̀ àti ìhànilẹ́tì fún wa lórí ẹ̀ òun náà ní pé oṣù tá a wà nínú rẹ̀ yìí òun náà ní oṣù al-Muharram òní ní ọjọ́ kẹrin nínú oṣù al-Muharram tó jẹ́ oṣù alákọ̀ọ́kọ́ nínú kàlẹ́ndà Islam ó wá nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ike afdalu siyam siyam shahrillahi al-Muharram siyam tọ́lọ́lá ona ni ká fi oṣù Allah eléyìí tí ń jẹ́ Muharram ìta wà nínú rẹ̀ kéèyàn fi ṣe siyam torí rẹ̀ gbogbo ẹni tó lókun àti agbára láti ṣe siyam èyí jẹ́ ọ̀kan nínú àwọn àyè àtàkókò táwọn èèyàn máa ń ṣe olórí borí tá máa ń gbìyànjú láti ṣiṣẹ́ olórí eléyìí tí ó ti kún ọ̀rọ̀ náà lọ tọ́ba di lọ́la tó ń dàgbò ìyá mi oṣù tá a wà nínú rẹ̀ ona ni oṣù al-Muharram bẹ́ẹ̀ ọba wa lè sọ síyàmù gbogbo ẹ̀ àbọ̀tọ́tọ́ pọ̀ nínú ẹ̀ mọ̀jẹ̀ kìtì ọjọ́ Ashura mọ̀jẹ̀ kọ́kọ́ mọ́ lọ́wọ́ Ashura ọ̀nà lọ́jọ́ kẹwàá tí oṣù al-Muharram nínú hadithu Abi Qatadah al-Ansari radiyallahu anhu nínú Sahih Muslim wọ́n bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam alayhi nípa ọlá eléyìí tí gbà fún kásì síyàmù Ashura Ànábì ní Allahu máa ń tàkàrà rẹ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ fún yà ó máa ń tàkàrà rẹ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ fún yà àwọn afẹ́ kọjá pé tíjọ́ kẹwàá nìkan ló ṣe tíjọ́ kẹsàn-án náà torí ẹgbà wọ́wọ́ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní wọ́n sọ fún Ànábì sallallahu alayhi wa sallam gbígbé síyàmù Ashura wàtó ti dẹ́kun àwọn ìyàwó bí náà máa ń ṣe tí kò ní dá káwọn ya pa sí wọn Ànábì sọ yìí pé táwọn bá sẹ̀mí lọ́dún tí ń bọ̀ la asumanna at-tasi' àwọn sọ síyàmù tọjọ́ kẹsàn-án pẹ̀lú ẹ̀ yẹn ní kọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá torí káfíńtì bá àjásí pa àyàpá sáwọn ìyàwó di nípa síyàmù Ashura ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ẹ̀mí wọn kò dẹ̀ mí yìí Ànábì sàlàyé kó tó di kọ́dún mi yìí kó ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti sọ kalẹ̀ ọ̀parẹ́ eléyìí túmọ̀ sí pé gbogbo apájá Ashura àfẹ́kàtúnṣe dáṣọ á pẹ̀lú rẹ̀ kásẹ̀ tijọ́ kẹsàn-án kátúnṣe tijọ́ kẹwàá sùyàmù yìí gbogbo wa tó bá yẹ láwọn obìnrin tó ń ṣe nǹkan sùn àbẹ́jẹ̀ bímọ àbáwọn ẹni tó ara wọn mọ́kún wọn àlàáfíà wọn sáré tó ṣe pé wọn lè má ṣe
àmọ́ àyè ẹ jẹ́ ká sojú kòkòrò láti ṣe ká gbìyànjú láti ṣe Tásúà wọ́n wáyé lọ́jọ́ làrúbá tí ń bọ̀ Àṣúrà yóò jẹjọ́ Al-Khamis eléyìí tí ń bọ̀ ká gbìyànjú láti rí pa kópa ń bẹ̀ kólú ẹlẹ́dàá kó ṣe rọ́ọ̀nù fún wa ó sì gbà lẹ́sìn lọ́wọ́ wa. Àṣúrà àti Tásúà yìí sèyáàmù ni eléyìí tí ó pè fún nàkúnà tí ó sì pè fún ìjẹkújẹ dípò kó sọ ike sèyáàmù káyókáyó kò sí ti jẹ́ bẹ́ẹ̀ nínú Islam ìsọkúsọ lásán tí ò ní tuma kò lè lẹ́yìn kìí ṣe pé láwùjọ wa ni wọ́n ti dálẹ̀ wípé káyókáyó torí káwọn tó kọ́kọ́ sàlàyé rẹ̀ fáwọn èèyàn nítorí wọn rí inú tíra náà túmọ̀ sédè Yorùbá ó wá nínú àwọn ọ̀rọ̀ kan tó wà nínú àwọn tíra wípé wọ́n fẹ́ pé tó bá ti jọ Àṣúrà ibà lè kó ṣe dáadáa sáwọn aráalé kọ́dá náà jẹ kọ́kọ́ káwọn aráalé kúrò jẹ wọ́n jẹ oríṣiríṣi tó ṣùgbọ́n gbogbo ẹ̀ náà sọkúsọ lásán eléyìí tó ṣe pé kò ní ẹ̀rí kankan fún un torí ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe máa jẹun tẹ́yì jẹ ajẹ́ránkù tẹ́yì jẹ ajẹ́sàárè bẹ́ẹ̀ náà ni tẹ́yì máa ṣe sùnyàmù Àṣúrà àti Tásúà ó sì dá nínú tí Islam fi kọ́ wa ká máa rán ara wa létí dáadáa gẹ́gẹ́ bá a ti ṣe sọ́ọ̀nì sí tó bá tún di ọjọ́ yẹn súnmọ́ ká tún máa rán ara wa létí ẹni jẹ́ ìjọ ríra bóyá àwọn lè máàmù láwọn mọ́ṣáláṣí wa gbogbo wọ́n máa rán wa létí láàárọ̀ àárọ̀ ìgbà Àṣúrà ó sì ń wọlé bọ̀ òǹkùjọ́ mélòó lónìí ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé o kó lọ ẹlẹ́dàá kó sì rọrùn fún wa nítorí pé sèyàmù ọjọ́ kan èèyàn tàkàrà rẹ̀ jẹrẹ kó ló wá fi pa ẹ̀sẹ̀ ọdún kan rẹ̀ fún abẹ́ Allah azza wa jalla kó ṣe sèyàmù náà ní ìrọ̀rùn fún wa kó ṣe ní àtẹ́wọ́gbà lọ́wọ́ wa kó má ṣe kàn ti sùn wá lọ́wọ́ tó bá wá níjọ́ Àṣúrà eléyìí ta kò ní ọjọ́ Al-Khamis eléyìí ti ń bọ̀ ìgbàláyè àti àǹfààní ọwọ́ àfẹni tí wọ́n bá ṣe sèyàmù ní ọjọ́ yìí kọ́dà níyàn méjì àníyàn pé ọfẹ ṣe Àṣúrà lọsọfẹ ṣe siyam ọjọ́ Al-Khamis nítorí bá Nabi sallallahu alaihi wasallam ó ti ṣe wá lójú kòkòrò tẹ́lẹ̀ náà káma ṣe siyam ọjọ́ Al-Khamis àti tọjọ́ àtìní ó wá nínú ẹgbà wọọrọ ẹyọ kan sọ pé ọjọ́ àtìní ìyẹn lọ́jọ́ tí wọ́n bí mi a sì sọ pé kò túmọ̀ sí pé káwa náà káma ṣe siyam ọjọ́ tí wọ́n bí wa ilé ẹ̀jẹ̀ta Nabi yàtọ̀ síta wà yòókù ẹ̀rí òsì sí ń bẹ̀ fún wọn tó ń ṣe ayẹyẹ ọjọ́ wọn náà bí gan kọ́kọ́ ṣe ayẹyẹ ọjọ́ mi rẹ̀ olódò tó dá kankan mọ̀ ń sọkúsọ tó fẹ́ tàkàrà sọkúsọ fi pawó jẹ akramakumullah kìí ṣe Ànábì sallallahu alaihi wasallam nìkan ní mùsùlùmí dáná bí fi kú àwọn sàhábà alápàlẹ́ mùsùlùmí ni wọn pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn akọ́lá kọ́kọ́ gbọ́rọ̀ yìí àwọn sàhábà gan ni wọ́n gbọ́ ni wọ́n ti sẹ́rẹ̀ fún wa. Abubakar náà sọ́nà ó sì wádìí ọjọ́ tán bí o sọ́nà ṣẹṣẹ àwọn ọjọ́ tán bí Umar ńkọ́ Uthman ńkọ́ Aliyu ńkọ́ Zayd ibn Thabit ńkọ́ gbogbo àwọn sàhábà yẹn sáwọn náà sì wádìí ọjọ́ tán bí wọn lórí jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ mọ súnà yìí tí wọ́n fi wá ń gbé ọmọ ọ̀fọ̀tọ́ tó bí wọn náà ọmọ fi ṣe sùúyà láti kọ́ sí Ànábì náà ń bẹ̀ ọ́ ọ̀sẹ́ni tó bẹ̀ ọ́ lẹ́lẹ́ nínú ẹgbàá wa Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé wọ́n máa ń ṣílẹ̀kùn àlùjánnà láwọn ọjọ́ méjì ọjọ́ àtìní àti ọjọ́ Al-Khamis wọ́n máa ń ṣílẹ̀kùn àlùjánnà wọ́n sì máa ń ṣe àgbéhàn iṣẹ́ táwọn ẹrú ṣe wọ́n máa ń gbé hàn Allah ní àwọn ọjọ́ méjèèjì nínú ẹgbàá wa kan tó wá lọ́dọ̀ Abu Dawud Ànábì sallallahu alaihi wasallam sọ pé ó wù mí wọ́n jẹ́ pé nígbà tí wọ́n bá gbé iṣẹ́ mi hàn Allah mọ̀ wá nù sí à ó wù mí ìpè ńgbà tí wọ́n bá gbèsè mi hàn Allah mọ̀ wà nínú síyà ẹgbẹ́ wọn kan tó sọ yìí pé ní ọjọ́ Al-Khamis àti ọjọ́ àtìní Olúwa Ẹlẹ́dàá máa ń ṣàforíjì fún àwọn ẹrú rẹ̀ mùsùlùmí àfi àwọn èèyàn méjì tó ní ìkùnsínú síra wọn ọ̀tẹ̀ wà láàrin wọn Olúwa Ẹlẹ́dàá wà sọ yìí pé anziruhuma hatta yastaliha ẹlú àwọn méjèèjì lára káwò bóyá wọn ṣàtúnṣe lọ́gbọ̀n ọlọ́gbàjà dọ́jọ́ kú ni
ọ̀tọ̀ mi ọ̀tọ̀ yẹn ọ̀gbádùn orí ti fọ́ pípọ̀ gbogbo ọjọ́ alhamis àti ní ọgọ́rùn forí ní àwọn ẹrú rẹ̀ mùsùlùmí wọ́n wá dá sí ẹgbẹ́ nítorí ọdẹ orí ti dọ̀ọ́lá àti wọn náà jẹ́ ìjọjà. wọ́n á ní ẹlọ́wọ́lá káwò bọ́yá orí káwò bọ́yá lẹ́yìn méjèèjì kù sí ẹwà dúró orí tó ti fòyìn o tí báwa náà la sọ pé gbájà bíi ti bá púpọ̀ kí la gbà lọ́dọ̀ ara wa tíjà òní tán ọ̀pọ̀lọpọ̀ tó fò àtàdánù táwọn èèyàn jà tẹ́ bá gbé sórí àtẹ ẹ gbà pẹ̀lú mi pé ìjòfò àtàdánù yéésì torí ẹ̀sìn dábàá pé à ń bájà nítorí pé fẹsẹ̀ ṣeré à ń bájà nítorí pé fọ̀rọ̀ ọ̀lọ́ fífi sáwọ́ wa gbogbo ẹ̀ náà ó di mi ó kún mi ó tẹ̀ mí orogún wò lásẹ̀ orogún wò iná là á para wa iná là á ní kíra wa iná là á sọ tẹ́sí ẹ̀kú adúgbò rẹ tó ti wá fò wọn gbogbo ọ̀sẹ̀ ẹ̀mẹ́jìméjì torí ẹ̀ òní ní kọ́kọ́ dọ̀dọ̀lá o ìwọ àti gbogbo àwọn ẹni tẹ́ ẹ̀ jọ ṣe gbóngbóngbóng ẹ̀ tètè parí rẹ̀ Allah azza wa jalla ló sì ràn yín lọ́wọ́ kọ́dà kápẹ́ nǹkan yẹn lé débi bẹ́ẹ̀ lè padà sórí bẹ́ẹ̀ ti ṣe wà má tẹ́lẹ̀ ẹ mú abala tá a bá pàdé àkìrà wa ẹ mú wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ bá ti pàdé sálámà síra yìí tọba sálámà sí ọdáhùn bí wọn náà lọba sálámà sí kó náà dáhùn alhamdulilayi àní sọkọtẹ ọwọ aláàánú má bà nítorí bá Ànábì sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí ọgbọdọ yẹn mùsùlùmí lódì láyé ọjọ́ mẹ́ta kí ni ọ̀sẹ̀ tó máa nyara wọn lódì tẹ́lẹ̀ yìí bá pàdé léyìí yọkọyìn tẹ́lẹ̀ náà bá pàdé léyìí yọkọyìn Ànábì lẹni tó lóore jù nínú àwọn méjèèjì lẹni tó bá kọ sálámà tẹ bá ti sálámà ẹ ti sílẹ̀ kọrí gbogbo nǹkan yòókù tí sálámà bá ti bẹ ọ náà parẹ́ díẹ̀díẹ̀ ìjà wọn padà dìjà mọ́kàtà bá sọ pé àjọ jàdọ́rùn ni ọ̀run báwo torí délé olú adẹ́dà kọ́ràn wá lọ́wọ́ gbogbo àwọn ẹ̀ta abájọ mímú sínú olú akọ́bà parí ẹ̀ olú akọ́tíkà lè gbélé ayé àlàáfíà nítorí tó ọba ti parí wàhálà láàrin ilé àtàwọn ò ní gbádùn ó ní tó bá wo bíbí rẹ kó tó jáde lé ọwọ́ ànámà kó tó wá yọ sí orí títì mẹ́rin lọ́wọ́ rẹ ní tẹ̀jọ́ sí gúngún bí ṣe ń bọ̀ ojú rẹ ọ̀rẹ́rìn o lọ́ba ti fajúro ló ti máa ga ọ̀hún síwájú kó lórí búníà ẹ̀tọ́ ní dá fún un ẹ̀tọ́ yẹ ká jí kó nu tó bá wo bíbí rẹ gbà yóò fẹ́ já gbogbo nọ́mbà nítorí pé kíyàn ọmọ ti gbé ayé lálàáfíà kò lè rọrùn tó máa ń ba gbogbo èèyàn jà kò lè rọrùn bí ó ṣe rọrùn fún ọ ní òní rọrùn fún ọ̀nà tó ẹjọ́ mélòó la fẹ́ lò láyé káwọn ẹ̀wò ni ká gbìyànjú láti ṣàtúnṣe kò túmọ̀ sí pọ̀ ọ̀pọ̀ kò túmọ̀ sí pé ó jẹ wọ́n yàn jẹ́ àníkóló akójẹ́ kára ìjànà wọ̀ torí di eléyìí báyìí Àṣúrà àtẹ̀mí àti ẹ̀jẹ̀ kájọ kópa ń bẹ̀ àgbọ̀dọ̀ fílẹ̀ kò sì sí tó burú tó bá ti jọ Àṣúrà yìí ẹ̀yin tó lu àpò ẹ lè sóúnjẹ sínú fáwọn èèyàn kó tó fi wá sínú lọ́dọ̀ yìí ọ̀nbẹ nínú wa àwọn tó lu àpò ní ayé wọn àti ìpè àwọn èèyàn wá sínú rí àwọn náà wá lẹ́nu pé insha Allah láti Ramadan tí ń bọ̀ yìí àwọn ọmọ sí bẹ́ẹ̀ Ramadan tí ń bọ̀ ó lè pẹ́ ẹ̀tì Àṣúrà bẹ̀rẹ̀ ẹ sọ fáwọn èèyàn ní mọ́sálásí yín wípé tó bá ti jọ Àṣúrà o insha Allah ètò sínú wà gbogbo ẹ̀ tó bá ṣe Àṣúrà kan wá sínú bí so ẹ mọ̀ kébi kan náà nìyẹn ti bẹ̀rẹ̀ Olúwa sì lè pé Ramadan ní báyà láyé ṣùgbọ́n àníyàn dáadáa tí a ní èèyàn gba aládàá pé èèyàn dà níyàn dáadáa ẹ tiẹ̀ tí wàá lé lẹ́yìn ṣe àdìpínlẹ̀ ẹ̀sán mẹ́wàá Olúwa kó fún mi pẹ̀lú yín ní dáadáa sí i gbogbo ìta bá wá sí náà Olúwa kó má pọ̀ tì sí wa lọ́wọ́ Àṣúrà náà ti ń bọ̀ lọ́nà Olúwa ẹlẹ́dàá ó sọ wa dìgbà náà ó sọ wa tayọ ọgbà náà àlàáfíà àtúkùn ara ilé ìta fi ṣe Olúwa kó má fi mọ́ wa abẹ́ Allah azza wa jalla kó tún sí àlékún kí àti ìkẹ́ fún ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lu akọ aláṣẹ kama ṣe àsọláàtù torí pé Allah àtàwọn mọlẹka alápàlẹ àwọn náà ṣe àsọláàtù Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين. اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا وامكر لنا ولا تمكر بنا.